Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi wọn ò lè sọ àwọn ẹwẹ̀ èdè Yorùbá kọ́ dá sáká lẹ́nu wọn mọ́. Kí sì ni tó fà á? Ohun tó fà á ni pé a ti lọ gbé àṣà aláṣà wọ̀, a ti gbàgbé àṣà tiwa, a ti ń lọ kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan èdè Gẹ̀ẹ́sì, àwọn èdè tiwa tó jẹ́ pé èdè bàbá wa ní èdè Yorùbá pọ́nbélé tó dùn mọ̀ràn-mọ̀ràn. A ti lọ rèé gbé gbogbo wọn jùúlẹ̀ nígbà wọ́n ti ń pè fún wa ní fànákúlà níléèwé tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì la gbé wọ̀ bí ẹ̀wù. Ọ̀rẹ́ wa tí mo fẹ́ kọ́ ọ mọ̀ ni pé kò sí bó ṣe lè sọ èdè òyìnbó tó, kò sọ ọ́ dèyìnbó. Bẹ́ẹ̀ sì ni kó o lè sọ èdè òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ kọ́ ọmọ fínrìnfíntín ń sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹnu kọ́ ọ gba green card páálí wọn náà lọ́mọ. Bọ́ ọ bá sì wá gba páálí wọn tó di ọmọ onílùú, àwọ̀ ní ọmọ ṣe kíni ní ọmọ takò ọ́ ni ọmọ àtòkè ọ̀hún rìn wá. Èyún ni mo fi ń sọ fún wa pé sọmọ pọ́dà kí wọ́n gan mọ èdè bàbá rẹ kó o lè sọ dáadáa, torí pé àwọn tẹ̀ ń sọ èdè wọn yìí, àwọn tẹ̀ ń sá lọ sọ́dọ̀ wọn yìí, àwọn náà ń wá sílùú bàbá yín láti wá kọ́ ìmọ̀ nípa èdè Yorùbá. Bọ́ọ̀ bá ti wá fẹ́ kọ́ bàjẹ́. Ìbéèrè kan mo béèrè lọ́jọ́ kan tí mò ń ṣètò lọ́wọ́. Mo béèrè pé ṣé ẹ mọ̀ pé oṣù 12 ńlọ wà nínú ọdún kan. Àmọ́ oṣù 12 ọ̀hún mo bá ní kẹ́nìkan ó dìde kọ́ bá ń kà á, kọ́ bá ń dákọ wọn. ń bá ń lọ rèé sọ pé January, February, March, mo ní èwo lẹ̀ ń pè báwọn. Torí pé èdè Gẹ̀ẹ́sì ti ṣe kíni ó ti gbádùn máa lẹ́nu. Èyí ti ṣe tọmọ Yorùbá ò ní lè ka àwọn òǹkà oṣù lédè àbínibí wa tí í ṣèdè Yorùbá. Ọ̀dà fún gbogbo àwa tí a lórí ọ̀fẹ́ àti mọ̀ ọ́n, èyún ni mo mú wá fún wa lónìí o. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Ẹ lọ rí ẹ fi fọ́nrán yìí ẹ fi pamọ́ síbì kan. Ẹ save ẹ̀ níjẹ́ bẹ́ẹ̀. Ẹ subscribe sójú àwọn òpó òun kẹ́ ẹ lè bá a máa rí wọn lọ́kan ọ̀jọ̀kan. Ọyá ẹja bẹ̀rẹ̀ o. Àwọn oṣù tá a ní nínú ọdún, oṣù 12 la ní nínú ọdún. Àwọn oṣù tá a wá ní nínú ọdún bó ṣe lọ rèé lédè àbínibí wa tí í ṣèdè Yorùbá. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Bó ti rí nù oṣù 12 nù. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ṣé ẹ ti gbàgbé ni níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a máa ń kà ń gbà tá a wà ń kékeré, kódà tún máa ń fi ń kọrin gan. Tá a máa ní Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà o, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà o, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Bó bá jẹ́ pé bó ti rí nù, bí wọ́n bá rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́, bá ń tẹ̀lé ojú òpó yìí. Ẹ láìkì, ẹ share rẹ̀, ẹ lọ́ọ̀fù ẹ̀ yànfùyànfù. Ẹ subscribe sójú òpó YouTube channel wa kẹ́ ẹ lè bá a máa rí àwọn ọ̀jọ̀kan ètò. Ẹ tẹ̀lé, kò ní bàjẹ́ o. Àṣà Yorùbá àti ìṣe Yorùbá kò ní tọwọ́ èmi àti yín bàjẹ́. Mo fẹ́ mọ̀ báyìí, oṣù wo là á pè ní oṣù Bélú?
oṣù wo là á pè ní oṣù ọ̀wàrà? Oṣù wo là á pè ní oṣù èbìbí? Ìbéèrè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bí wá nù. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ fi ìdáhùn yín sábàlá àríwísí. Ẹ já pàdé ní comment section èyí tá a pè lábala àríwísí. Ẹ fi ìdáhùn yín síbẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ ẹ fi ìdáhùn yín bẹ̀. Èmi mọ̀ rí yín náà o. Ẹ kú àsìkò yìí. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bí yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún. Ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra.